kí wa lọ́kùnrin, mo kí wa lóbìnrin, mo kí wa a kú dédé àsìkò yìí. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ojú ò ní tì wá, a ní ṣàṣetì nínú ayé, àìsàn ò ní fi ilé wa ṣe ibùgbé. Mo fẹ́ kí ẹ bá mi dán aṣínà, ìwé aṣínà yìí wò, kẹ́ ẹ fúnlé láàbọ̀, ẹ jẹ́rìí sí títóbi Ọlọ́run àti ewé tegbò. Torí Ọlọ́run ló fún ewé àtegbò ní agbára. Ọlọ́run lọba wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀. Tí ò bá sáṣẹ Ọlọ́run, kò sí nǹkan kan tó máa mí, bẹ́ẹ̀ sì ni kò sí nǹkan tó máa fọhùn. Ẹ mọ̀ wípé àwọn àgbà bọ̀ wọ́n ní pé oògùn ló lọ́jọ́ kan ọ̀pọ́njú, orí ló lọ́jọ́ gbogbo. Oògùn ló lọ́jọ́ kan ọ̀pọ́njú, orí ló lọ́jọ́ gbogbo. Ta ni orí? Ẹlẹ́dàá wa. Ta ni ẹlẹ́dàá wa? Ọlọ́run. Ìyẹn túmọ̀ sí wípé tí Ọlọ́run ò bá ṣe àmì sí, kò sí nǹkan kan. Ó yá, ká ṣe pápàpá bọ́n tí ń ṣe lọ́jà pápá nítorí àrọ́jọ́ mú solókùn. Ẹ lọ bá mi wá ewé efinrin kó pọ̀ rẹpẹtẹ. Ewé efinrin kó pọ̀. Lẹ́yìn náà, ẹ bá mi wá ewé ewúro, kíyẹn náà pọ̀. Àjẹ́òbàlé kó pọ̀. Ẹ wá kó sínú omi, ẹ gbó kó kúnná dáadáa. Ẹ gbó kó kúnná dáadáa. Epo ọ̀bọ̀ á ti lọ̀ tó ti kúnná lúbúlúbú bí èlùbọ́. Tó bá ti wá di ọwọ́ alẹ́ tá ti fẹ́ sùn ní dééré, tá ti mọ̀ pé a ti fẹ́ lọ sùn, a bu omi tó tó wẹ̀ sí. A ṣẹ̀ṣẹ̀ wá mú epo ọ̀bọ̀ yìí, a dà á sátẹ́lẹwọ́ wa, a tẹ èjì ògbé sí. Gbogbo wa náà la mọ èjì ògbé. Méjì lókè, méjì tẹ̀lé, méjì tẹ̀lé, méjì ó jẹ́ lọ́nà mẹ́rin. Méjì, 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 méjì. Èjì ògbé ni a tẹ̀ sátẹ́lẹwọ́ wa. A ṣàdúrà gbogbo nǹkan tá fẹ́ sí, a dà níyàn sí. Owó la fẹ́, ọlá la fẹ́, ọmọ la fẹ́, ipò la fẹ́. A dà níyàn sí. A wá dà sínú omi náà. A lọ fi wẹ̀. A lè fi ṣanra. A lè fi ọṣẹ tó bá wù wá fi wẹ̀, ṣùgbọ́n ká fi ṣanra gan ló dáa jù. Ká fi ṣanra ló dáa jù. Ṣùgbọ́n tí o bá ní ọṣẹ tó lè fi wẹ̀, ọṣẹ tó bá wù wá a lè fi wẹ̀. Ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà èmi máa fi ń ṣanra ni. Kódà àwọn tó jẹ́ customer mi gan, ṣanra mo máa ń fi sọ fún wọn pé ẹ fi ṣanra. Tí a bá ti lò ó tán, a wọlé, a lọ sùn. Àárọ̀ ọjọ́ kejì, ẹ má wẹ̀ tí ẹ máa fi jáde. Ẹ lè fomi ṣan pá ṣan ẹsẹ̀. Ẹ jẹ́ kí omi yẹn gbẹ mọ́ra dáadáa. Ká tó wẹ̀, ó di ijọ́ kẹta. Ká tó wẹ̀, ó di ijọ́ kẹta. Kò ju bẹ́ẹ̀ lọ. Aṣínà tó dáa ni. Aṣínà tó dáa ni. Mi ò lè ṣe kí n má ṣe fún àwọn customer mi. Kí n tó dáwọ́ lé iṣẹ́ kan pé mo ṣáájo fún èèyàn kan, màá kọ́kọ́ lò ó fún wọn.
ọ̀nà á ṣí, ibi á lọ kúrò lára, ájò á lè ráyè ṣiṣẹ́. So bí mo ṣe máa ń sọ pé ẹ má gbàgbé àti like, comment, share, like, comment, share. Pàápàá jùlọ ẹ̀yin tí ẹ bá kọ́kọ́ rí mi fún ìgbà àkọ́kọ́, tẹ́ ń rí fídíò mi fún ìgbà àkọ́kọ́, Ọláwálé ọmọ Ewéjẹ́ ni orúkọ tèmi. Ẹ subscribe, ẹ follow mi, subscribe to my YouTube channel. Èyí á bá lè jẹ́ àǹfààní ńlá fún yín nígbà tí a bá post another video. Kò ní jẹ́ pé ẹ̀ ń ṣẹ̀ṣẹ̀ ń ṣe wàhálà láti lọ search pé ẹ̀ ń wá nǹkan kan kẹ́ tó rí. Tẹ́ ẹ bá ti subscribe, tẹ́ ẹ follow, gbogbo ìgbà tá a bá ti drop fídíò, YouTube máa fún yín ní notification pé nǹkan báyìí ti wọlé. Àǹfààní ibẹ̀ nìyẹn. Àǹfààní tó wà nínú kí ẹ subscribe nìyẹn, kẹ́ follow. So ẹ like, ìyẹn jẹ́ kóríyá fún iṣẹ́ tá à ń ṣe pé lóòótọ́ àwọn èèyàn ń wò, àwọn èèyàn like ẹ̀, nǹkan tá a sọ dáa. Àbí comment jẹ́ láti béèrè fún àwọn nǹkan tí ò bá yé yín, àbí bóyá a sọ nǹkan kan kò yé yín, ẹ comment, á dá yín lóhùn. Ẹ share fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn káwọn náà jẹ àǹfààní. Ẹ share fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kán jẹ àǹfààní. Ẹ ṣé mo dúpẹ́ o. Títí dìgbà míì, èmi ọmọ yín, àbúrò yín, Ọláwálé ọmọ Ewéjẹ́. Láyọ̀ lá pàdé.